Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by 2 ṣe wà lẹ́ni. Thank you so much. Ẹ̀yin tẹ́ ti bá mi subscribe, thank you. Ẹ̀yin tẹ́ ti subscribe tó jẹ́ pé this is your first time watching me, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe kẹ́dẹ̀ tẹ bell so that next time tí bá drop ẹ máa grab your copy. Mo promise pé ó ní àwọn program kan tí mo promise 1 and 2 program there about 2, so mo intend láti ṣe wọ́n, so tí o bá rí kejì wòjọ́ ó máa ṣe é láǹfààní ṣóyé yín bẹ̀yẹn. Jẹ́ mo pray pé maybe tá a bá ń sọ a máa sọ English díẹ̀díẹ̀ so that àwọn tó gbọ́ Yorùbá pápọ̀ púpọ̀ wọ́n á lè máa grab the copy. Ọ̀rọ̀ ti tèmi ni pé kí ni mo mọ̀ pé ẹ̀yin ọkùnrin try, mo mọ̀ pé ẹ̀ ń try, but libido àwọn obìnrin kan ó high, but èyí tí máa sọ mọ́nú ọ̀rọ̀ lẹ́ni òun ni arábìnrin kan tó sọ wípé ọkàn pàǹtì ó ń jù síwájú ó ń jù sẹ́yìn ó ń try wo techniques. Ọkàn sọ fún un pé ó yẹ kó ti tóun, òun dẹ̀ ní òun desire. She's about 42 years. Ó ní most of the time òun mọ́ ń bára òun ṣe ni, òun mọ́ ń bára òun ṣe, understand, bí kán mọ́ lo igi, kán mọ́ lo kùkúmbà, kán mọ́ lo oríṣiríṣi, kán mọ́ lo irú kọ̀ńténà báyìí kán mọ́ lò. Ṣé ẹ mọ̀ pé kò dáa? Òun ló wá dífá fún program kan téèyàn kan send sí mi, ọmọbìnrin kan tí wọ́n la gbogbo abẹ́ rẹ̀, tí wọ́n yọ irúdérí kínní ní abẹ́ rẹ̀, irúdérí kínní ó ní wọ́n yọ nídìí abẹ́ rẹ̀ nítorí pé kínní ó ń bára rẹ̀ ṣe ni o, ó ń bára rẹ̀ fi ṣe. Oh my God. A mọ̀ pé àwọn obìnrin kan libido wọn ó high, a dẹ̀ mọ̀ pé àwọn obìnrin kan ọkọ wọn ti pa wọ́n tì, àwọn tí libido wọn wá high. Ṣóyé yín, èmi ò bá rọ̀ yín pé ẹ máa mu omi gbóná àti lime, ṣóyé yín. Tí obìnrin libido ẹ bá high, ara happiness ni, bẹ́ẹ̀ tó máa wá fi wá di pé èèyàn máa wá wùn dára èèyàn, ẹ lo omi gbóná. Ẹ bá ti mú omi gbóná sí, ẹ fún òroǹbó ọyọ kan àbí méjì, ẹ máa mú, ó máa gbogbo họ́ọ̀jù yẹn ó máa cool ẹ̀ down. Bẹ́ẹ̀ ẹ̀yin ọkọ tẹ wá níyàwó lé tẹ wá pàyàwó yìí tì, punishment lẹ́ ń fún. Ẹ ń gbọ́ social media mi, ẹ ń gbọ́ sódì, ni wọ́n ní kí wọ́n mọ̀ pa yín, bí wọ́n mọ̀ pa yín, ṣé bí wọ́n mọ̀ pa yín lórí ìyàwó yín ni? Bí báṣùn ò lè pa yín, bí báṣùn kò tún mọ́ ẹ̀mí yín gùn ni. Nǹkan tó máa pa yín ni pé kẹ àbádọ́ obìnrin kóbìnrin yẹn lọ́mọ ìyàlẹ́ ń ta, ìyẹn ló máa tètè pa yín. Torí ẹ ń gbọ́ social media yẹn sí wrongly pé kò sí nǹkan tẹ́ ẹ ṣe, obìnrin tó yàn ló yàlẹ́. Ìwọ ṣe tiẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ kúrò bẹ́ẹ̀. Bó bá ṣe ìyàwó rẹ dáadáa kò ní yàlẹ́, bó bá ṣe ìyàwó rẹ dáadáa kò ní mú instrument kó lọ́mọ fi gún ara ẹ̀ lábẹ́. Ìgbà tí mo wá wòye tí mo wo kàyéfì yìí nìyẹn kan náà tó wá fi another one fún mi. Wọ́n operate obìnrin yẹn ni wọ́n gbé kùkúmbà kúrò nínú ẹ̀. Obìnrin bá high, tó bá mú kùkúmbà, tó mú bóyá oil tó fi rá àbí tó mú kíní kan moisturizer tó fi rá, pẹ̀lú excitement yẹn ó máa gbàgbé kíní yóò wọ tẹ̀rẹ̀rẹ̀ wọnú ni. Ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra, gbogbo nǹkan tó wọlé sí lábẹ́ yẹn fún seconds fi wọlé yẹn á ti lọ bà nǹkan jẹ́, ẹ lè má mọ̀ sí. Ó dùn mọ́ mi, kíní tó ń dùn mọ́ yẹn yìí gan ó lè pààyàn jù. Instead ẹ wá ọkùnrin kẹ́ ẹ fẹ́. Ìwọ tó bá ní libido jẹ́ kó ọkọ rẹ understand pé mo ní libido. Then ìwọ tó bá rí pé libido rẹ high, make sure pé o fẹ́ ọkùnrin tí libido rẹ náà high. Enough of this skin. Ìgbà tí mo rí kíní yẹn ó bà mí nínú jẹ́, because wọ́n make sure pé wọn ò fún ní painkiller tọ̀. Wọ́n ti àwọn instrument yẹn bọ́ ló ń kígbe ni wọ́n gbé ọmọ rí yẹn jáde, kíní release yẹn ti yí gbogbo orí ẹ̀. Ẹ ṣọ́ra ẹ̀yin ọkùnrin tẹ́ bá mọ̀ pé ẹ lè tẹ̀síwájú mọ́ pẹ̀lú obìnrin ìyàwó yín, ẹ fílẹ̀ jẹ́ kó mọ̀ láyà tàlàfíà. Ẹ bá fi obìnrin sílé gan tẹ́ ẹ bá sùn, òun yẹn gangan ni kú. You understand?
ó ní nǹkan tó mú wá bá yín lẹ́yìn. So this, on the second one ó ní pé ayé yìí ti dàjúrú, ayé yìí ti dàjúrú. ọkọ èèyàn lè mọ́ gbádùn àwọn nǹkan, wọ́n lọ sẹ́yìn odi, wọ́n lọ bọ́kùnrin mi fi sẹ́bìlì láì. Kí ni wọ́n fẹ́ ṣe sí i? èmi ẹ ṣe hypocrite but me encourage you ẹ̀, but ó ti try, ó ti fi gbogbo ẹ̀ lẹ̀, ó lọ sẹ́yìn odi. Àmọ́ àwọn ọkùnrin kan because wọ́n fẹ́ tèmù obìnrin yẹn dá, wọ́n fẹ́ yẹ̀yẹ́ rẹ̀, wọ́n wàá mọ kámẹ́rà irú obìnrin bẹ́ẹ̀. Ẹ̀yin obìnrin ó bẹ́tà èmi ọmọ mọ̀ ní sọ ẹ̀yin tẹ́ bá lè múra yín, kẹ́ lè múra yín, kẹ́ múra yín ṣàn júrú yẹ̀yẹ́ bẹ́ẹ̀ yẹn lọ. Bẹ́ẹ̀ ìwọ tó bá lè múra rẹ̀ ṣẹ́ tó mọ̀ pé ó pọn dandan, èèyàn má sì mí gbọ́ o, ẹ má sì mí gbọ́ pé mò ń fẹ́ mọ balance ẹ̀ up. Tó bá pọn dandan fún ẹ tó yí ẹ, torí tá a bá lọ pé ẹ̀yìn kan mọ̀ ṣe pátápátá ẹ̀ ní kò possible. Tó wá lọ sẹ́yìn odi tó lọ bọ́kùnrin mi, there is a way to dictate hidden camera. There is a way you can dictate hidden camera. Ká lọ pé do it yourself. Apart from that, ẹ̀yin tẹ́ bá ń travel lọ sí hotel tó yẹ yín, because ẹ mọ́rú hotel tẹ́ dé sí, camera lè wà ń bẹ̀. Ẹ ti gbéjà lọ síbì kan, ẹ lọ ní nice time pẹ̀lú ọkùnrin kan, ẹ mọ̀ bóyá camera wà níbi mirror àbí kámẹ́rà wà nínú yàrá, àbó lọ bá ọkùnrin kan ó ti fi kámẹ́rà pamọ́. Ẹ̀yin náà rí bó ṣe ń ṣẹlẹ̀ pẹ̀lú Tàlájà Kaola, bẹ́ẹ̀ bí ẹ ṣe ṣẹlẹ̀ àwọ̀ mọ́. Orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Tẹ́ bá ní problem pẹ̀lú ara yín, kì í ṣe pé kẹ́ mọ tó ara yín síta. Ìyẹn kọ́ mo wá sọ lẹ́ni. So ìwọ tẹ́ bá fẹ́ dictate pé spy camera wà nínú mirror, tẹ́ bá travel ẹ make sure pé ẹ check gbogbo mirror yẹn, mirror bedroom, mirror inú room tí wọ́n fún yín. Báwo lẹ ṣe fẹ́ dictate mirror tó ní camera? Ó ní pé tẹ́ bá fi ọwọ́ yín sí báyìí, for example tẹ́ bá fọwọ́ yín sí camera báyìí, tẹ́ bá fọwọ́ yín sí mirror báyìí, ṣó yé yín, space image yín tó máa show nínú mirror yẹn ó máa fún yín ní inch bit, that is ọwọ́ yín pẹ̀lú image mirror yín tẹ́ bá fọwọ́ yín sí báyìí, ó máa fún yín ní small gap. Ẹ mọ̀ rí gap, ó show pé mirror yẹn kò sí hidden camera. Ẹ máa trace because ẹ mọ̀ pé technology is advanced now, it's advanced. So àwọn náà bẹ́ẹ̀ bá sọ pé ẹ gbọ́n, àwọn náà tó fẹ́ mú yín, àwọn náà gbọ́n jù yín lọ o. Àwọn camera tí wọ́n lò mí nísìn ó tiny, tó ẹ kàn fẹ́ fi sínú mirror yẹn ni wọ́n lè fi sí angle kan. Ibi angle tí wàá target ni pé tí mo bá dúró báyìí, ibi wọ́n ti lè get mi jù, ibẹ̀ náà ni wàá trace. Àbí tó bá ní time, túbọ̀ tó láti ní kó ní time, tó bá ti fẹ́ kó privacy ẹ̀, tó bá ti fẹ́ kó wọ́n invade ẹ̀, wàá trace mirror ẹ̀ díẹ̀díẹ̀, wàá rí bóyá ọwọ́ rẹ àti image tó wà nínú tó ń rí ó kanra wọn. Tó bá ti kanra wọn, there's hidden camera there. Bẹ́ẹ̀ tó bá ti fọwọ́ rẹ sí mirror, tó bá ti rí pé kò sí inch kankan, tó bá ti fọwọ́ rẹ sí mirror, tí inch bá ti wà, tí space bá ti wà, kò sí camera. Bẹ́ẹ̀ tí ò bá ti sí space, tó jẹ́ pé tip ọwọ́ rẹ kan tip nínú image, camera wà ńbẹ̀. The next thing you will do, you call the security. Kán wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, má dẹ̀ fọ́ọ̀kà àwọn camera yẹn, that is it. Then another one tó bá fẹ́ mọ̀, tó bá wà nínú ilé pẹ̀lú èèyàn tó sure, ẹ̀yin míì ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ ṣe one night stand, ẹ fọ́ ṣe one night stand. Ó mọ̀ èèyàn náà, èèyàn tó ń lọ bá ìwọ lè mọ̀, ó lè mọ̀ ẹ́, ó ti máa mọ gbogbo history ẹ, wọ́n ní target, ìwọ ò dẹ̀ mọ̀. Wá avenue kí o fi pa gbogbo nínú yàrá yẹn, pa gbogbo náà lóun yàrá yẹn, jẹ́ kí náà yàrá yẹn kó dark, kó gbogbo ẹ̀ dark. Wàá wá tan torchlight, flashlight yẹ, ó lè jẹ́ ti phone, wàá wá tàn. Ṣé kí ni spy camera yẹn ó máa ní glass lens, tó bá ti lè tanná ní darkness tí wọ́n tan flashlight yẹn, ó máa reflect lens yẹn, ó máa reflect mọ́nú flashlight yẹn. Wàá lè mọ̀, it may be tiny. Ìwọ tó mọ̀ pé ó jẹ́ ìjẹkújẹ, wàá múra gidi gan ni. Make sure pé o trace gbogbo nu yàrá yẹn. Ó lè jẹ́ kékeré, tó bá ti paná ó easy láti dictate. Bẹ́ẹ̀
iná yẹn yàrá yẹn must to be dark. O gbọ́dọ̀ lo flashlight and it must be thorough because ó lè jẹ́ pé ibi tí wọ́n di ẹrù sí púpọ̀ òun ló máa wà. Ṣáà make sure pé ibi tó bá mọ̀ pé o máa dúró sí tí wọ́n á fi lè get nakedness ẹ jù ibẹ̀ náà ni wàá focus sí flashlight ẹ mọ́. Mo mọ̀ pé mo feel pé mo ti be able to explain láti jẹ́ kí ẹ wà at alert. Gbogbo environment tó bá lọ ṣe gbìnṣgbìnṣ kìí ṣe kámẹ́rà nìkan be at alert. Belentele why desert ẹ gbéra yín wá sínú ìgboro tí kankan bá fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ kó ṣẹlẹ̀ ńbẹ̀. Ṣóyé yín èèyàn tó jẹun èèyàn tó bá èṣù jẹun tíbi rẹ̀ gbọ́dọ̀ gùn. Ìwọ tó bá fẹ́ jẹun gangan ó dúró gbẹngbẹng ni wàá wá tilẹ̀kùn gbẹngbẹng. Ṣóyé yín so ẹ̀yin obìnrin ẹ dákun ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin guest hostel ẹ rọra ẹ mọ́ fúnra yín ní tetanus. Yes, tetanus ẹ máa fi oríṣiríṣi object sínú obo ó lè cause tetanus, ó lè ba wúńbù yín jẹ́, ó lè cause yín ní cancer of the uterus. Ẹ rọra ilẹ̀ ń yọ̀yàn ẹ rọra nǹkan tó dùn báyìí ló ń pààyàn. Tọmọdé bá tó lọ́kọ kó lọ lọ́kọ ẹ lọ wọ́kọ gidi ọkọ tó gbókanlẹ̀ ọkọ tó jìn kì í ṣe kínní àbá eléyìí sad. This is on point by 2 using my words for this. Well, ain't it? Well.